tó bá wá kọ̀ tí ò dẹ̀yìn lẹ́yìn ọmọ mi Ọlọ́run jẹ́ kẹ́ fi ojú yín méjèèjì kẹ́ fi sùn wọ́n. Ìṣẹ̀dá mi kọ̀ lórúkọ Jésù mi ní fojú sùn. ẹ jọ kí Ọlọ́run madam ló pàṣẹ wọ́n sọ fún mi pé kí n má jẹ́ kẹ́ ẹ jáde títí táwọn máa fi dé láti ibi táwọn lọ. That have come of age and there are certain decisions you cannot take for me and this is one of them. Bíméjì! Clayton pariwo nílé mi. I thought you were a bit educated. Tí ẹ bá fún mi ní ọjọ́ kan yẹn pẹ̀lú ẹ, I know I'll be free forever. Àsọtẹ̀ títí wàá lọ yàn kán bí tọwọ́ rẹ̀ ò kágbọ̀n ẹ̀ ọ̀dà. I said I am just surprised that my mother, my own mother, of all people could act like a child. Hello, baby. Oh, wow. You want call? Baby, mo ti miss ẹ o. Ìgbà ló ń bọ̀ nílé. Ṣé o ṣe èyí tó bá tún dọ̀la ń ṣe wàá máa sọ fún mi pé next week ló ń bọ̀? Ọ̀làdé. Okay. And baby, mo ní good news fún ẹ o. Tó bá ti dé lọ́la máa bẹ̀ sọ. All right, baby. Jọjẹ́ni. Kí ló wí? Okay. Baby, jọ mo gbé nǹkan kan náà. Màá pẹ́ tó bá yá. All right, ó dàbọ̀. Alright, so ṣé mo kí mo emphasize lórí ọ̀rọ̀ yìí gan. Make sure pé supervise àwọn new staffs yẹn so that wọ́n máa lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Mr. Bámiṣayé, ọ̀pọ̀ ọ̀rọ̀ ká gbọ̀n ẹ wò gbogbo lectures tẹ̀ ń fún wa yẹn ni mo fi sọ́wọ́ sí ẹ má worry ẹran olófòfò ń ṣe ní pé kò jẹ dáadáa ẹ̀yin náà máa rí changes. Alright, so that màá lè sọ̀rọ̀ yín dáadáa tí n bá dọ́dọ̀ ọ̀gá. Oh, okay. Má worry. Alright. Ọ̀gá mo ti dá yín dúró. Ṣé gbogbo àwọn bags ẹ̀ ló ti fi sínú. Yeah, sure, everything. Mo ti set everything. Alright, so kẹ́ take care ara yín o. Very nice day. Yeah, Ó dàbọ̀. Tani. Ǹjẹ́ bá ti rówó gbélé gidi bẹ́ẹ̀ tí wọ́n gbá géètì onígéètì nu ẹ ṣáà dúró. Ọjà ẹ káàsán ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kújọ́ mẹ́ta ó sì wá di tíátírà ẹ wò bí mo ti rí yín lónìí mo ti yónú Ọlọ́run ti bọ́ta búrẹ́dì mi. Alámídé wa ni. Ẹ̀yin ìyàwó ọ̀gá she's inside home àmọ́ ọ̀gá tí a fún wọn sì lé. Nire ló. Ọbákẹ́, kí ni gbogbo ní ìsìn? Ṣé wọn pé reason tí mo fi ní kó má tẹ̀lé mi nìyẹn? Ẹ má sọ̀ sí wọn ẹ mọ̀ pé béèyàn bá kú lágbo léèyàn yóò máa dún ní pọ̀ ta ló wá kú. Má dà ló wo bí ṣé kí n dá wọlé àbí ká jọ lọ? Mi ò láì wọ́n yẹn ṣe ṣaragírí náà. Ọ̀gá ẹ káàsán ẹ dákun ọmọbìnrin mo gbọ́ tó ń dárúkọ Bámiṣayé kí ló ta ló kú gangan ta ló kú. Ní sọ̀rọ̀ ní tiẹ̀ wọn kan tó ṣẹlẹ̀ ni pé ọ̀gá ẹ̀ ó ní accident. Èkú ọ̀ ọ̀gá mi ṣe kíni ọ̀gá mi ṣe kíni ọ̀gá ṣe kíni yẹ mọ̀dàmù kí ló ṣẹlẹ̀ ọ̀gá ṣe kíni. Kí ló pariwo? Wọ́n láriwo ń ṣe òní sùúrù. Kí ló ṣẹlẹ̀? A ní kí tí wọ́n lọ kọ́ parí àìlè mọ̀dàmù. Ẹ̀wọ̀ ajá ti jí ó pèrò ọ̀nà. Sori tí àjà bá jìn jẹ́ kó máa jìn kò ń ṣe bí lójijì kó get out. Ọ̀rẹ́ mi jọ kí ló ṣẹlẹ̀ jàre. Àwọn ni ọlọ́gà kú. Dẹ́nu sí lọ́jọ́. Idiot. Alámídé take it easy ṣó ti yẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n pè wá lọ́fíìsì ni wọ́n ní Bámiṣayé pé ó ní accident. Ó wá Bámiṣayé ó wá kú. Ibo ló wá wà? Ó ti kú. Àánú kò yẹ kí wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Madam. What will be will surely be. Àkọsílẹ̀ kò lè tàsé o. Tá bá ń sunkún a máa rí o. Ìfẹ́ ń bá ní, ìfẹ́ ń bá ní, ìfẹ́ ńlá ní, ìfẹ́ rẹ̀ ṣe ohun tí a kò lè rò. Ìfẹ́ òtítọ́. Where
ọkọ yẹ. Mama. Mama. Yóò lẹ́wọ̀. Nínú Yorùbá. Ní àtúnṣe ọ̀tẹ̀. Àwọn sáà ló ń kọ́ wọn kọ́ pé pẹ̀lú ẹ̀. Tí èèyàn bá ṣe burúkú, wọ́n máa ń sọ̀rọ̀. Tí èèyàn bá ṣe rere, kí èèyàn máa sọ̀rọ̀ náà. Don't try. That's a good news. Àìníbi tí oníbàárà bá ti ń wà, kálákẹ́sì náà máa san ní make sure pé sálárì wọn kò kọjá àsìkò tẹ́ ń san o. Mọ́mí mi ò kí ń jò pẹ̀lú sálárì wọn. Tí 27th àti 28th of the month bá ti wá báyìí, wọ́n máa ń gbogbo wọn ló máa ń gẹ̀tà láti. Ṣé mo pé ìdìmọ̀ tó bá ṣe sọ sálárì wọn lásìkò inú tiwọn náà máa dùn nígbà tí wọn bá dẹ̀ ti ń dùn nínú wọn máa súre fún ìṣẹ̀dá wọn máa ṣàdúrà fún wọn bàgbà tí ìṣẹ̀dá wọn bá dẹ̀ ti ń ṣàdúrà fún ti kí iléeṣẹ́ yẹn kó máa gbòòrò kí wọn náà máa ga sí bí wọn ti ń ṣe nǹkan ní pẹ̀lú ọkọ rẹ̀ á dára fún wọn ní ṣíṣe wọn ò dẹ̀ ní ṣílẹ̀ tẹ̀ wọn bàbá ẹ̀ nínú mi máa ń dùn sẹ́ inú mi á dẹ̀ dùn sẹ́ títí dọjọ́ gbó ìwọ náà ṣe rere lójú ẹ̀mí ó tẹ̀ ti ṣe rere náà. Tẹ̀ ti ṣe oríire náà and kò dẹ̀ ṣe yín kò ṣe yín Ọlọ́run. Mommy, I really appreciate you as well. You are the best mother, not one of the best, best mother. Gbogbo àdúrà yín lórí mi. Nígbà tẹ́ lóyún la fẹ́ sọ ní àpọ́jọ́ ọ̀kúnlẹ̀. You've been a good mother. You've been there and mo pray pé kọ́lọ́run jẹ́ kẹ́ pẹ́ láyé fún mi. Torí èmi gan mo fẹ́ spoil yín. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ báyìí mo máa ṣe fún yín. Ferrari, ọmọ, anything mention it. Bó bá rí bá ṣe fẹ́ kó rí, a ní mọ̀ pé Ọlọ́run wà, ọba tó dá ilé ayé, òun ní ìbẹ̀rẹ̀ àtòpin. Àti bí àti rẹ̀ tó ṣẹlẹ̀, what will be will surely be. Àkọsílẹ̀ kò lè tà sé. Timo. Bísí, owó mi dà, á fún mi lówó, á fún mi lówó, á fún mi lówó. Owó yẹn dà, kí ló ń ṣe? Gbogbo ṣe ń ṣe lọ síwájú jọ. Orí ẹ̀ bàjẹ́, kò fẹ́ fún mi lówó. Ó fẹ́ fún mi lówó ó ní Tinubu ń bọ̀ ń bí a máa dìbò fún ẹ̀jẹ̀ ń gbá bí dáadáa lábẹ́lẹ̀ náà ti mọ́ àbí ṣé wàá bá yín gbánú ilé yìí ni ẹ ṣe o ẹ lè fún mi lówó. Ìfẹ́ ńlá ìfẹ́ lè ṣe ohun tí a kò lè rò ìfẹ́ òtítọ́. Wẹ́rẹ́ dùn ó kò ṣe bí lámà ìfẹ́ lè ṣẹ̀dá dídàkúdà. Ọ̀gá ìkọ̀ǹtẹ́ ẹni kí n gbé wá lélẹ̀ kí ló tún kù tẹ̀ fẹ́ sá. Mọ́mí ẹ̀gbọ́n kílẹ̀ tó fẹ́ jẹ. No, I don't want the regular amala eba o. Something assorted, all this international food, you know. Kí ló fẹ́ kí ló jẹ? Ìgbọ́ kí ló wà nílé? Gizbodo àti spaghetti àti veggies. Ṣé fẹ́ wò nílé? Ṣé kò sí bí kílé tí mo gbé potatoes nǹkan? Ó ṣì kò sọ. Nice, bá mi ṣe chips wọn then chicken tí mo gbé bọ̀ ni. So wá fi ṣe chicken and chips wọn. I prefer chips pẹ̀lú barbecue fish. Oh, barbecue fish, okay. Joe, be fast about this thing, Joe. What you done? Mommy, that thing, John, No, is this for me again? Yo, it's for you. Hello, bá wọn kó òògùn wa. Okay, ma. Yes, ma. Akọ̀ǹdíjọ́ kan ṣá má jẹ́ sọ pé tàbí ti lọ sí ojú àti ìwé àjùtò. Mo ti sọ pé kí ni màá sọ ìgbà yìí.
ní pé àdúrà nìkan ló yẹ kí n máa gbà ní gbogbo ìgbà ṣé mo wípé owó ló gbé yín dúró lè ṣe wáyé o ẹlòmíì kò kí ń lò tóṣù kan ẹlòmíì ọ̀sẹ̀ méjì ẹlòmíì ò ń lò tọdún kan tó máa fi kú so àdúrà ni mo fẹ́ kí n máa gbà almost every time. dókítà àtọ̀sẹ̀ kan àtúnṣù kan àtọ̀dún kan kódà kò jù ọdún mẹ́rin ká ló máa gbọ́jọ kúrò tí mo rà ní sí ẹjọ́ ẹ ṣàwọn àdúrà gbogbo gbà. ohun gbogbo ẹ̀yọ̀ lọ ìfẹ́ tí ẹ ní kò ṣe. àdúrà náà lè ṣe máa gbà wọn. ọmọkùnrin gíga eré gáàrí láyé kú iṣẹ́ kú gbogbo ìgbà. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ẹ wo ibi tí ẹ̀sìn mi dé náà ó ti tó mo yọ̀ǹda yín máa padà lọ́lé. ẹ jẹ́ kí n ṣìpá yín lẹ́sẹ̀ sí i òkú sí tí mo ṣe nu lé. ẹ wo ó yé mi pé ẹ fi yún náà nira ni. ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́. ó dáa bẹ́ẹ̀ ọlọ́run ó gbàdúrà yín. ọlọ́gọ́dí ọ̀hún ó gbọ́. pray ọlọ́gọ́dí pray ọlọ́gọ́dí. ó ti yé ẹ jẹ́ á dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí gbogbo ohun tọ́lọ́run bá ti dà sẹ́dá lágbádá kọ́ máa yan ni nígbà tó òun sọ pé pírí lológójì pẹ̀lú ẹ̀yìn ipò tó wà ṣé pírí ló jí. ó jí pírí. ó jí pírí. fún mi lówó wá fún mi lówó. èmi àbí àwọn ìyá wa. wá fún mi lówó. ẹ̀yin ni ẹ̀rí pé ó ń ṣe báyìí wá fún mi lówó tó bá jẹ́ tọ̀dọ̀ mi ni kò ní ṣàyà sókè wá fún mi lówó. èmi ò mówó dání láti lè gbà tí mọ̀ pé máa pàdé àlejò ń ta. akáṣẹ́njú mi náà lápò. èló ló wà lọ́wọ́ ẹ náà tẹ́lẹ̀ èló nìwọ náà ń gbà èló ló ń rí ẹja ṣe báyìí èmi ò fún yín lówó torí mo mọ̀ pé lọ́pọ̀ lèmi ò gbà padà fúnra yín lẹ́wọ̀ àfọwọ́ ara yín fún bí ìgbà tẹ́ ṣe sàárà ẹ fún pírí ológójì. Allahu Akbar ẹ tún mú. ẹ fún dèdí pọ̀ fún wèrè àfáà. ẹ sọ máa bá wèrè pínwó ni. onímú chẹ́ńjì wà. ó da ẹ lọ gbà lọ́wọ́ rẹ̀ ẹ lọ lọ́sìnjì gbà lọ́wọ́ rẹ̀. pírí. ológójì. pírí. ẹ wo irú yín ẹ gbọ́dọ̀ ká wèrè lé ìmọ̀kọ́ náà. afa ẹ ṣeun mú fọlọ́n sí i tẹ bá ń kí àwọn ẹlẹ́hà tẹ bá délé ẹ ṣe mo dúpẹ́ o ẹ rọra ẹ pẹ̀lẹ́ o ẹ rọra ẹ wá má ṣe ṣe pé tọ̀ ó lo àǹfààní pé alámọ̀dí ni ọ wà lọ bá ṣe wọ́kọ̀nà kódà o. ọlọ́run máa jẹ àfúngbà táwọn Fatima tí kù. ọlọ́run alákarú ẹni bẹ́ẹ̀ o kọ́lọ́run máa sọ̀kò àṣetánì kó má sọ ọgbà ọlára tọ́gbọ́ pírí lòlógójì pírí nìwọ náà ó jí ọgbọ́. afa kọ yọ bóyá èmi náà rí. owó ó lè bá wèrè pín ìtọ́ wà lọ́wọ́ ẹ̀ ṣe bóun ti ṣe owó máa kó chẹ́ǹjì díẹ̀ sápò ara rẹ̀ o máa jẹ aládìnà tán o. ó sáfẹ́rẹ́ díẹ̀ ni wọn sì san sálárì. pírí lòlógójì. padà ẹ bá kálẹ̀. yóò jẹ́ pé mi náà ti ń ṣe ọlọ́ọ̀lọ́ rí ma ọlọ́ọ̀lọ́. tí ó tó báyìí ń bẹ lágbo ara yín ẹ sì wá ń fi pamọ́. ẹ ti gbàgbé ọ̀rọ̀ Yorùbá kan tó ní ìka tí bá ń dùn yàn èyí kì í bá bí àtọ̀nà. nǹkan má ti bẹ́ẹ̀. tí ó bá ṣe ní àtúnṣe ilé yẹn ń dọ́gbọ́n sí àmọ́ nǹkan tó bá ti rí kọjá kí lèèyàn fẹ́ máa dára ẹ̀ láàmú fún. ní pàtó ní kúkúrú àwọn dókítà ti jẹ́ pé yé mi pé àsìkò ti ń bẹ̀rẹ̀. ọ̀dà ẹni tí a bá fi ọ́ bàjẹ́ Yorùbá ní oní bá a fi ṣe àtẹnu wọ́n wá àwọn ọmọ ilé kéwú tí wọ́n tó bí ogún bí ọgbọ̀n á wá jókòó àdúrà á sọ àdúrà nìkalẹ̀ bá a bá ti ń sọ àdúrà nìyí kalẹ̀ mímọ̀ pé jẹ́ bẹ́ẹ̀ wí bí àṣẹ Ọlọ́run ni ara yín ọ̀yà wà láàyè ẹsẹ̀ ní ọkọ̀ tó ti rí kọjá ní jẹ́ fẹ́ máa ṣọwọ́ sí i bẹ́ẹ̀ ni má wulẹ̀ ṣèyọ̀yìn ẹ má dán ọmọ ilé kí ó láàmú ẹ̀yọ̀ fi wọ́n sílẹ̀. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ A'udhu billahi minash shaitani rajim ẹ dákun kò sí ohun tí ọ̀la tó ṣe bá níwájú Ọlọ́run ọba
ẹ̀yin tẹ́ ń gbìyànjú àti sọ fún mi ni pé àwọn dókítà ti sọ déédéé ìgbà tí olódi yín ó lò láyé tèmi mọ̀ pé kìí ṣẹ̀yìn olódi yín ni wọ́n ń dájọ́ fún. ẹ wo ọlọ́run mà wà láyé rẹ̀ ọlọ́run ló lè pa òun sì ló lè jí ọlọ́run ní pé kéèyàn sẹ̀mí òun ní pé kéèyàn má sẹ̀mí mọ́ bẹ́ẹ̀ ni kò sẹ́dá kan tó lè sọ fún wa láàyè dókítà kan lè máa fẹnu wọn sọ fún wọn rí o ẹ wo bá a bá ti ṣàdúrà tèmi ń sọ yìí ẹ tún sọ gbọ́rùn ọdún kélé ìfẹ́ ti lò láyé wà láàyè. ọ̀dà tẹ́ ẹ bá wá ní dandan ká sọ alukuran kalẹ̀ mi ò lè fẹ́ kẹ́ ẹ ṣe níbí níbi ayọ̀ mi bí mi ò fẹ́ kó ẹ̀rù àbí ìbànújẹ́ kankan sọmọ yẹn ló kún àyà. dàpọ̀ ṣé ayọ̀ méjì ò mọ̀ pé àárẹ̀ ń ṣe. ó kàn mọ̀ pé ọ̀rẹ́ mi díẹ̀ ni kò mọ ní pàtó tó ń ṣe ní ìrìndẹ̀ sọ fún kódà mi ì jẹ́ kí dókítà mi gbọ́ ṣàlàyé fún. kódà tó bá jẹ́ pé bí ẹ̀tìfẹ́ náà ni yídì náà ti dáadáa ní ìṣàkóso akínimọ̀nà lọ́dọ̀ yóò fi wá mọ̀ ìtọ́ta tó fi wá mọ̀ ìtọ́ta. Afa mo wá fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ kan fún mi ṣé mo pé àti rọ́mú gángan kò ṣe yìí kọ́nà ẹ̀yin lórí ọ̀rọ̀ Ayọ̀mídé yìí náà ẹ̀yin gangan náà ni ìbálẹ̀ pẹ̀lú ẹni tó máa ti dé olùnàgó ìsúnú ayé mi wọ́n á fẹ́ kẹ́ ṣe mí lórí kan ìgbàkigbà tó náà bá ló ti yá mo fẹ́ fa Ayọ̀mídé padà nílé lọ́wọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi tọ́ṣì sẹ̀ mo fẹ́ kó ṣe ẹsẹ̀ yìí kẹ́ ẹ bá mi mójútó ẹ bá mi dúró tì ẹ bá mi jẹ́ ìtìlẹ̀ fún ó tán ni mo bá fìdí ní. ọ̀rọ̀ yín yé mi wàláhì ó yé mi bíbí tí ẹ lérò kó yé mi lọ èmi mọ̀ wípé ọlọ́run ọba tí títóbi rẹ̀ tó tóbi dáadáa tó jẹ́ pé níbi ó jókòó sí ni àyè wà ń bẹ̀ ó tún ṣẹ́kù bó ti lágbára tó kò ní pa yín báyìí ẹ̀yin lẹ́tọ̀ọ́ sì ṣe Ayọ̀mídé kan fúnra yín ẹ̀yin lẹ́ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ dalẹ̀ tí kò ní pa yín ẹ bá sọ fẹ́yìn ṣé bẹ́ẹ̀ gbọ́ ìtàn ànábì Àyùbá alẹ́ ti sábà tó wà sára bó ti sáré tó ní tí gbogbo ara alẹ́ rẹ̀ ti ń rò pé tọ̀ ànábì Àyùbá ó jẹ́ ti ọlọ́run yóò kú ni ẹ wo ọlọ́run mà dàgbà tó dá padà fún ànábì Àyùbá débi pé ń sẹ̀mí títí kó tó di pọ́lọ́n padà á mú sọ́dọ̀ ẹ sẹ̀mí wà láyé lọ́bẹ̀ ọlá àfúnṣu bíi láyé náà sáà bísí láyé ramọ́ni rẹ̀ sí. bí o ṣe máa ń kúnà ilé iṣẹ́ tí mo bá wà láti ọ́fíìsì aṣáájú mo wọ̀n ní. ká ọ àṣọrọ àsọgbẹ ìnáwó bá wa sọ kọ́nà bá wa dẹ̀lẹ́rẹ́ fún màmá o. Salamu alaikum. Ayọ̀mídé ẹ dákun má sọ fún mi pé òótọ́ ni ìròyìn àgbọ́sọgbánù tí mo gbọ́ lóòrọ̀ yìí. là fàyìlà ìlànà Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. òótọ́ ni màmá ti kú. là fàyìlà ìlànà Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. inna lillahi wa inna ilaihi raji'un. ọ̀dọ̀ ẹ̀ láti wá ọ̀dọ̀ ẹ̀ lápadà sí Ọlọ́run. ẹyẹ ni pé àìsàn wọ̀nyí àfìgbà tó gbẹ̀mí lẹ́nu wọn kú. ẹ̀yin náà mọ̀ pé mọ́mì ní kánsà. mo mọ̀ wọ́n sọ fún mi náà àmọ́ kó tó di pé wọ́n sọ fún mi ó ti ń pẹ́ díẹ̀ ti ń pẹ́. wọ́n sọ nǹkan kan fún mi afá kí ló tẹ̀ sọ fún mi ìgbà táyìn mọ̀. wọn ò fẹ́ kí n sọ fẹ́ni kankan nígbà àwọn ìsọfẹ́ mi náà ọjọ́ tí ń bora mo sì gbìyànjú mo ṣàdúà mo ṣe sàárà pé kó má bàa já síkú láì mọ̀ pé ibi tí ó padà já sí náà rẹ̀ tọ́ àmọ́ adúpọ́dọ́dọ̀ Ọlọ́run pé ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ la ṣe wàhálà lórí wọn la máa gbé wọn dìbàdìbà káàkiri ilé ìwòsàn àdúpẹ́. mo ṣáà notice náà mò ń wò náà gbogbo àpọ́n tó kù yẹn wọ́n ṣàìsàn wọ́n dẹ̀ máa bí wọ́n léèrè kí ló ń ṣẹlẹ̀ wọ́n lágbà àgbà ló ń dé àwọn òkú ṣe gbogbo àgbà ṣe máa ṣàìsàn lélẹ̀ àṣẹ wọn ti fún kú ni.
God. ẹ̀yin ọmọ ẹ má sunkún ẹ dákun ẹkún ọ̀yẹ́ wọn lásìkò tá a wà yìí àdúrà ló yẹ wọn fà àdúrà ni ẹjẹ́ a máa ṣe fókù ọ̀hún níbo ni òkú wà báyìí. wọ́n wà nínú yàrá wọn. nígbà bá kú ládèrè èèyàn wọn sùn láàyè àfà Kasim ẹ̀yin àfà jókòó jókòó. Kọ́lá rọ́bù kàlẹ́ màláìka tún èmi já ìlú. Pẹ̀lú àfà tọ̀ bí ilé ṣe wáyé ilé dọ̀wọ́ yín o. Ìfira ẹ̀ sípò wípé tọ̀ àwọn lẹ́bí àbáwọn ni wọ́n bí ọ. Ẹ̀gbọ́n bá ṣe lè ṣe nígbà tí wọ́n wà lójú ayé wọn kò bẹ́ẹ̀ ní lẹ́yìn ikú wọn. Ayọ̀mídé tọ́jú ọmọ òkú ọ̀dọ̀wọ́ ẹ̀. Àfẹ́sọ́nà Ayọ̀mídé tó jẹ́ ìyàwó ẹ̀ ọ̀dọ̀wọ́ ẹ̀. Gbogbo ilé lápapọ̀ ọ̀dọ̀wọ́ ẹ̀. Wá níbi pé olórí ilé kú tán ẹ̀ ń sílẹ̀ fún fólè àbí ẹ̀ ń ṣe bó ti wọ̀nyí àbí ẹ̀ ń ṣe rádaràdá ọ̀dá dáadáa kò torí ọlọ́run ọba ẹ ní àkókò tá a wà yìí ẹ jẹ́ kí ẹ seriousness wà ẹjọ́ pọ̀ jéré lọ. ẹjọ́ pọ̀ jéré lọ bá. ọlọ́run ò ní jẹ́ kí ara ìdààmú. ọlọ́run ò ní jẹ́ ká kánjú kú. kò sì ní pa àwọn náà báyìí. ẹ̀mí tẹ náà ó gùn. yóò gùn dáadáa. kò tiẹ̀ bọ́ sásìkò tó yẹ kó san sálárì yín ni kò sì wá káwọ́ mọ́ mi lọ́wọ́. torí gbogbo kékeré ni tó bá jẹ́ pé ọmọ mùsùlùmí dáadáa ni wọ́n mọ̀ wípé àràmù ni kí òkú ọ̀jẹ̀ gbèsè kọ́ máa san bó òkú bá jẹ gbèsè bẹ́ẹ̀ ni ó bá jẹ lówó bá ti lè fara rẹ̀ hàn pé tọ̀ wọ́n jẹun lówó súnà ni kí wọ́n sanwó ẹ̀ fún ọ̀fà gbogbo owó tó bá wù kí wọ́n jẹ wọ́n san. àfà àbí ẹ lè rí díẹ̀ yá mi. ó dáńgbà mí kẹ́yìn ní wọn máa lájẹsẹ́kù ọgbọ́n àjẹsẹ́kù dáńgbogbo téèyàn bá ń ṣe kéèyàn má máa fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá jẹun ọgbọ́n. Wọ́n sí ẹ̀yìn àjẹ́rẹ́ tó ṣe sórí alọ́mọ mùsùlùmí gidi náà ò ní máa dárí pọ́n ọmọ mùsùlùmí lè dárí pọ́n fa. Bàbá ìṣeré ló mọ olúwàbí ìdí ní síbẹ̀ tó ní sọ ní lọ́jọ́. ọdún wàhálà àfà. Àbẹ́ máa fọ́ ní pé wa ọba yín fa torí yín. ọ̀dà o kọ̀ọ̀yọ́ náà. Ẹgbà wa táwọn màdámù wa lọ. Lásìkò tó sí kankan. Mo ti jẹ gbèsè ilé tó pọ̀. Ó fi gbogbo wọn Fátímọ̀ ti bí. Ìyẹn ń béèrè 5,000. Okay, Auntie, you can call Sean. Uncle wọn jẹun láti jẹ. Mo tún dáná láàárọ̀ ìwọ̀n jẹ. Oúnjẹ ẹ̀ ṣì wà lórí ìdáná. Kò jẹun kó wọn jẹun. Okay, báwo ló ṣe? Oje, no tí ọgbà tó wọlé, pàpà. Ayọ̀mídé, what are you thinking? Kí ló ń rò? Kò sí kankan. Ayọ̀mídé ò dẹ̀ má fi ìrònú ṣe rẹ̀ léṣe for crying out loud. Ẹ̀yin má ronú mọ́ náà, kí ló ń rò? Kò sẹ́ni tó lè dàbí ìyá láyé o. Kò sí ẹni náà. Àmì sí mọ́ mi rẹ̀ dé. Ayọ̀mídé, ò dẹ̀ jọ́ ò dẹ̀ má fi ìrònú ṣe rẹ̀ léṣe. See me as your mom. I will be there for you anytime. Just kí ni nǹkan tó ń ṣe ẹ́? Sọ fún mi now. Kò sí o ṣe lè ṣe àgbà fún mi. Tell me, I will do anything for you. Má ṣe anything for you.
ní contract kan tí mo fẹ́ lọ bid fún lọ́la. Ká ní ìyá mi wà láyé ni àti jí mi láàárọ̀ kùtùkùtù. Kò sí wá ní jí mi nìkan, á tún ṣàdúrà fún mi. Tó bá já wa mẹ́wàá là ń bid fún contract, èmi ló máa já sí lọ́wọ́. Where's she now? She's nowhere to be found. I'm serious. Ṣé o lè jí mi lọ́la kó gbàdúrà fún mi? Ṣé nǹkan tó fẹ́ nìyẹn? I promise you. Promise you I'll do anything for you. Má jẹ́ lọ́la. Má dẹ̀ tún ṣe àdúrà fún ẹ. Ṣé o dẹ̀ máa wà alright? Ìfẹ́ ń pa ni. Ìfẹ́ ńlá ni. Ìfẹ́ lè ṣe ohun tí a kò lérò. Ìfẹ́ òtítọ́. Ní 1972. Súnbọ̀. Ó ṣe mí lóore. Ó ṣe mí lóore. Ìdí èyí ni mo máa fi ṣe àdúrà fún ẹ. Súnbọ̀, o máa lówó. Súnbọ̀, o máa lọ́lá. O máa níṣẹ́ tó pọ̀. Súnbọ̀! Wèrè lè ṣá. Wèrè, olóríbú. Súnbọ̀. Yàbọ̀. Okay, yàbọ̀. Ó ti kọjá, ó ti lọ bá. Ọ̀gá ẹ wá bí dẹ̀. Ó yẹ kọ́ọ̀sì dáadáa báyẹn. Ẹ máa lọ. Ó dàbọ̀ o. Ó ti lọ. $7:30. Irú ọ̀run ni mo wá sùn yìí o. Mi ò mí dé. Ṣé ọ̀nà wa rí i pé iṣẹ́ táwọn òbí ṣe ní inú ayé ọmọ kì í ṣe kékeré? I know, mo mọ̀, but mo kò fẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́, mo mọ̀ pé pátá àwọn obìnrin kò lórí ọmọ pọ̀. And I love you too. See, tó bá fẹ́ kí n máa rí ẹ bí ìyá mi, oníṣẹ́ púpọ̀ láti ṣe o. Olúwa ràn mí lọ́wọ́, báwo wá ní contract tó lọ fún? Anyways, contract tí wọ́n fail láti jí mi tètè jí mi láàárọ̀ kó ṣàdúrà fún mi, wọ́n ti fún company mi. Wow! That is good news! Thank you. What will be must surely be. So this is what we're going to do now.
we're going to party. We're going to have some fun. Yeah. So looking cause Sari changed there, then we go out. I mean, come and slide jẹ́ kí n lọ ra nǹkan tí mo. ọ̀gá ìbàdàn bá yín lọ ilé ti ṣú. ó yẹ ká máa ṣe exercise lẹ́ẹ̀kọ̀ọ̀kan. àwọn burúkú yẹn pọ̀ ta ni àwọn ohun tí mi lẹ́yìn ìlú sọ̀rọ̀ sáwọn sí nǹkan kan àwọn ọjà olóyè ibú lọ́mọ kò sí ní tó lè ṣe ọ lè gba ṣé ni ọ̀hún yín. ìwọ ṣe. kí ló ṣẹlẹ̀ ta nìyí tí wọn ló ń béèrè ni. what can I do for you in front of my house. ṣe ṣọ́ọ́dún pẹ̀ ní orí ẹ̀ pé sọ́ni ìta ni. lé madu máa ń kúrò bíi náà. ọ̀gá normal person ṣe bí ìwà yìí. kí ló bí ìwà yìí normal person téèyàn bá kọ̀ tẹ̀ ń wá mi bọ̀ tó bá ríru eré níwájú lé mi sí yìí. gbajúmọ̀ wèrè ńlá àdúgbò kò lè ṣe yín kankan bó ṣe wà yóò lọ tiẹ̀ pírí lórí jí lórí bó ìwà yìí. I don't even feel safe in my own house. tí bá padà tí bá rí madu mà níbí lé lọ náà. ọ̀gá mi ti gbọ́ pírí lórí jí pírí o wá jọ mi ọ̀gá làwọn lè dúró tiẹ̀ wá jọ mi wá kílé o. kí ló fẹ́? wọ́n fún mi láṣọ. kí n fún ẹ láṣọ? bẹ́ẹ̀ ni. níbo ló ti wá? ta ni ẹ́? Arámidé lorúkọ mi. Arámidé lorúkọ ẹ? o mọ orúkọ ẹ? màá fún ẹ láṣọ ọlọ́run ṣe wàá rẹ̀ ti yá látọ̀dún yìí màá fún ẹ láṣọ mò ń bọ̀ kí ẹ lọ máa ṣe wá fún mi. Táàmù owó yìí. Àǹtí mi. Àǹtí mi. Àǹtí mi. Àǹtí mi. Àdìrẹ tó ń ṣẹlẹ̀. What will be must surely be. Mo gbìyànjú láti tọ́jú yín. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú mi, pàbó ló já sí. Ibi tí mo ti ń mú yín lọ́gbọ́n ti máa tọ́jú yín jọ sí. Lẹ́sìn sá mọ́ mi lọ́wọ́. Mo léyín bí tí mo ti ń léyín káàkiri lémi gan ti fẹsẹ̀ ọ̀rọ̀ kó tó di pé mi ò rí yín mọ́. Mo tọ́jú yín àǹtí mi, mo gbìyànjú. àwọn ẹbí ọkọ mi ń fẹ́. Àǹtí mi. kí ló ṣe lórí ọ̀rọ̀ mi. Àwọn ẹbí ọkọ yín àfáà jóná ẹ̀ ń béèrè irùngbọ̀n. Àwọn ẹbí ọkọ yín tó jẹ́ pé láti ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ sí yín ti dé báyìí náà ti gbalé mọ́ yín lọ́wọ́. kíkú máa bà lájẹ́ o bá mi ṣayé. Bá mi ṣayé. Bá mi ṣayé wo ẹ̀gbọ́n mi. Ẹ wo ẹni tó kú ti kú o. Bá mi ṣayé tó yẹ pé lè tó dá sí lára yìí gan ló pọ̀ jù. 27 years ago ní nǹkan tó ṣẹlẹ̀ sí yín ti dé báyìí. 27 years. 27 years ago, yes. Láti 1991 ni mo ti fojú mi méjèèjì rí yín gbẹ̀yìn. This is 2018. Ká ṣáà máa dúpẹ́ àǹtí mi. Ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣe bẹ́yìn la tún rí. Bó bá rí bá ṣe fẹ́ kó rí, ó ní mọ̀ pé Ọlọ́run wà, ọba tó dá ilé ayé, òun ní ìbẹ̀rẹ̀ àtòpin. Àti bí àti rẹ̀ tó ṣẹlẹ̀, what will be will surely be. Sísọ ayé mi, ìwọ ni ojú tójú fún ìmọ́lẹ̀ ayé mi. Ìwọ náà dẹ̀ ni ọwọ́ àti ẹsẹ̀ tó gbára mi dúró. Tó túmọ̀ sí pé tí n bá sí mọ ayé kí ló máa ṣẹlẹ̀? A jẹ́ pé èèyàn wáyé lásán ni. Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká wáyé asán. Àmì o, àmì. Dẹ ṣé mo kọ́ tó ṣẹlẹ̀? Kí ni? Orí tó bá máa gbé ni kò ń tètè sunkún. Afọ́jú kan ọ̀dẹ̀ ní rìn kó má mú ọ̀pá dání. Ìfẹ́ ni àtọ́nà gbogbo ayé àwọn ẹ̀dá. Ṣorí tílé bá ń jó tójò ń rọ̀ tí gbogbo èèyàn ń sá kiri tèmi bá mi ṣayé ò bá sá ó bí wípé kí ló tún mi ṣe sá.
Kí ló dé? Nítorí pé mi ò tí ì rí ìwọ olólùfẹ́ mi Àràmídé mi. Lẹ́yìn funfun bíi ike, ẹlẹ́yin ju ẹgbẹ́. Tí ìgbé tí ẹ bá rìn, ìfẹ́ ńlá ni ìfẹ́ òtítọ́ wẹ́rẹ́ dùn ó kò ṣe bí lámà ìfẹ́ lè ṣẹ̀dá ní ìdàkúdà bẹ́ẹ̀dá ò bá gbà kádàrá ẹ̀dá ò gbà kódóró. Yes, yes. So, baby, 7 days ló pé o. Má jọ kọjá 7 days o. Ṣé bá ti sọ gbélé nù lé náà? Mo mọ̀ pé àti sọ, but last time gbà tó lọ 3 days ló dágbére fún mi. Gbà tó máa débi iṣẹ́ àwọn ọ̀gá ẹ̀ wá ń sọ fún mi pé yẹn kò ju extra 2 days. Baby, o kì í gbàgbé nǹkan. Màá gbàgbé kí ni? Èmi nìkan mo wà ń lè yí. Mi kò ní ìfẹ́jẹ́ kọ̀ọ̀kan mi fi mí lẹ̀. Don't worry, this time around 7 days mo dẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ straight away. No extra second, no extra minute. Kò yà jẹ́ bẹ́ẹ̀. I promise. Trust me. Trust me. Gbàdúrà kò tó bọ́ sọ́nà o. I will. Now trust now. You put God first. So wait, tá ti gbanú lé nǹkan ṣé kò tó ni. Kò tí tó. Yẹ bẹ ṣí gate. All right. ṣe fẹ́ kó rí àwọn onímọ̀ pé Ọlọ́run wà ọba tó dá ilé ayé òun ní ìbẹ̀rẹ̀ àtòpin àti bí àti rẹ̀ tó ṣẹlẹ̀ what will be will surely be. Báwo ni ẹ ṣe máa wà? Kúdẹ̀ sọ pé kò ní kí ọmọ làkejì òun ló kó jayé ìdúró òun. Mo kàn ń wò pé kí ni nǹkan ta lè ṣe tó lè tẹ́yìn lọ́rùn ṣé wọn pé mi ò ní ṣá. Ẹ wo chief, ẹ má gbàgbé ẹ náà ni o. Once you are big, you are big. Jáde ẹ bá dógúndógbọ̀n, àgbọ̀n ló máa dé. Bí ẹ wá sọ nǹkan kan fún ẹ, tán bá bí ọ̀rí máa pọ́pọ̀ ẹ̀dá bí ọlọ́pàá ti bá ti lọ tán. Wàá rí nǹkan tí máa fojú ẹ̀ rí inú ilé. Ikú ló wà lóko ni, ní pàkúté ni, ó dìgbà náà wàá gbà. Ṣé bí mo ti sọ fún ẹ bí kò máa wà ní wáṣọ ọ́fíìsì náà? Especially dressed like this. Hey, excuse me. I'm not here because of you. MD ni mo wá rí. Ṣé ìṣòro ẹ ti kò jẹ́ kó gbóyìnbó mọ́ rárá ni? Ṣo ní translator kan bẹ́ẹ̀ translate sí Yorùbá? Bọ́lá ó ti change gan o. Mo change. Ẹ náà. Láì ṣe PC change. Ìgbà tó nípa ńlá ṣubú tó ní tòun bàjẹ́. Kí ni kẹ́lẹ́ yín ṣe? We'll get it into your skull. I'm no more interested. Ṣé báyìí force ni? Ṣòro obìnrin máa ń fọ́ ni o. Ó ní kí n torí issue ti ẹjọ́ níyẹn. Ló ṣe mọ́mọ́ ṣe gbogbo tó ṣe bóyá ó kàn fẹ́ kó wà jealous lásán. Ikú tó jẹ́rìí ẹ̀ṣẹ̀ àwọn tó máa ń cheat èèyàn náà wá fún wọn ní bíbá ilé mi. Àràmídé báwo ni ọjọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú sá. báwo dẹ̀ ní nǹkan ìgbà wo ló dé. Ara mi ti yá sá. Àdúpẹ́. Ẹ̀yin náà ló wá rí sá. Ṣé ò sí. Kó má bàa lè náà ni. Ok, because mo fẹ́ jáde ni o so mi dẹ̀ fẹ́ pẹ́. Mi ní pẹ́ sá mi ní pẹ́. Sá mo ní nígbà tára mi ti yá pé kí n padà wá pick up láti ibi tọkàn mi ti stop mi. Pick up kọ́ tí òpì ní kò ti bẹ̀rẹ̀. Ó rude. Àló gbéraga sẹ́. Ó jọra ẹ lójú o. Ìwọ sọ fún mi pé ìwọ fẹ́ padà wálé ilé tí wà àtọkọ ẹ ti kọ́ ìwọ ìgbà tí wà àtọkọ ẹ ṣe foundation. Ṣé architect ni wọ́n ni? Àbí o ti gbọ́ ẹ̀ sanitary inspector wọléwọlé tó ń tún léṣe. Ó rude o. Màá dẹ̀ make sure pé màá pè wọ́n lábẹ́kúta pé kán bá mi wá next room tó ní AC or Yaba because ibẹ̀ ló gbọ́dọ̀ padà sí. Ẹ̀gbọ́n mo kàn wọ́n pé adìyẹ ò
dẹ́yìn nù ní nítorí ẹ̀ ni mo ṣe ní kí n padà wálé wá mójútó. sọ́tọ̀ bùjáde. ọ̀rọ̀ ẹ ò lè jọ mí lójú because mo rí pé ò tí ì wà òkè ìgbà tí wọ́n sọ fún mi pé adìyẹ ò lè kú ká dẹ́yìn ẹnu ìyí táwọn mọ́là máa ń dín sórí indomie yẹn ńkọ́ kí ni wọ́n fi yẹn ṣe ìyẹn hash ni àbí mo dẹ̀ ti rí traces pé o fẹ́ stupid mi dẹ̀ ní àlá òkò stupid sí mi lọ́rùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o rude ó yá bọ́tà. wo díà ó mọ̀ pa níbí lọ. yes. ṣé àdẹ̀wá ní lọ sí àbí èwo ni ọ̀rọ̀ oṣù ara tamara yọ èwo ni rẹ́gbẹ̀ èwo ni wọ́n rò wọ́tò pẹ̀lú obìnrin a níbí lọ jàre já lọ. màdìá má bínú ṣòtí pé wife mi ti fẹ́ máa kí ó yá move kí n tó ṣe ìjìmá ìdí mi Arámidé move ọlọ́run nílé ẹ̀kọ́ òǹdí ẹ̀rọ ẹ̀ ìwọ ọmọbìnrin ọlọ́run nílé ẹ̀kọ́ òǹdí ẹ̀rọ ẹ̀ ìgbà tí ikú ti ní administrative knowledge tó ti lọ tó látẹ̀yìn pé àtẹ̀yìn ló ti máa lọ pa wọ́n kò sí ìtò kàwá àwa táwa wájú káàdì máa gbádùn lọ ni wọ́n láwọn tó wà lẹ́yìn wọ́n ti ṣiṣẹ́ lẹ́fà àtàwà wájú so ṣé wọ́n ní kí n mú nǹkan kan wá ní báyìí ìwọ ọmọbìnrin yìí ọlọ́run nílé ẹ̀kọ́ òǹdí ẹ̀rù tí ọlọ́run jogún fún ẹ o àwọn fámìlì ti pa ẹnu pọ̀ wọ́n ti ní kí n máa mójútó lé so lẹ́yìn èmi ọlọ́run nìkan ló tún kàn so good day dáàdi yín fẹ́ jáde ó yá move pẹ̀lẹ́ máa dẹ̀ yes move wàá rí pípọ́n ojú mi màá lù ẹ̀ gidi ni pẹ̀lẹ́ máa dẹ̀ màá rún ẹ mọ́ kínní o move what rubbish rinlẹ̀ mo fẹ́ lọ gbéyàwó mi rinlẹ̀ tó bá ti débẹ̀ kó bá mi ti géètì ẹ thanks màá máa rí ẹ pẹ̀lẹ́ máa dẹ̀ wọlé bébì. Bámiṣayé wo ta ni ọkọ mi kí ló dé kí ló ṣe yín náà báwo lè ṣe báyìí náà Bámiṣayé yóò láìkẹ́ báwo lè ṣe báyìí àti mi Bámiṣayé mi ò lẹ́bẹ̀ẹ́ ṣe ń ṣe o Bámiṣayé wò lẹ rí ń sìn Bámiṣayé yín wò lẹ rí ń bí Bámiṣayé kankan mi Bámiṣayé yín wò lẹ rí mi ò lẹ́bẹ̀ẹ́ ṣe ń ṣe àǹtí mi ò láìkẹ́ mi ṣe ẹni sùúrù ọkọ ẹni sùúrù àǹtí mi ẹ wojú mi náà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi báwo lè ṣe báyìí ẹ jókòó àǹtí mi báwo lè ṣe báyìí tó fẹ́ sọ mí lẹ́nu ni. ọ̀rí mọ́tò tó kọjá sí. stop ẹ̀ mi ò láìkẹ́ mọ́tò yìí wọn ló kọjá bọ́lá tí Bámiṣayé ń sìn ẹni sùúrù náà mi láìpẹ́ ṣe ń ṣe o mi láìpẹ́ yẹn ń ṣe o. Bámiṣayé. ojú ẹ kí ló ń ṣe ládùúgbò. Dúpọ̀ mi ní bíbá yìí. Níbo ni wọ́n ń gbé? Àdúgbò mi náà rí i. Kò sẹ́ni tí ò mọ ibi tí mò ń gbé ládùúgbò yìí. Àdúgbò yìí? Bẹ́ẹ̀ni, ní Kájọlà yìí. Ní Kájọlà. Hello, mommy. Ṣé dáadáa ni? Adúpẹ́ mà. Pẹ̀lẹ́ ìyá mi. Yes, ma. Ẹ ṣé o. Ṣé wà mà? Ẹ ṣé wọn ọjọ́ mà o. Ọlọ́run ló pé. Mommy, ẹ jọ̀ọ́, ẹni eré Kájọlà lélẹ̀. Kájọlà la wà yìí. Gbogbo wa Kájọlà gbogbo agbègbè yìí títí lọ wájú báyìí lọ báyìí. Kájọlà ó tóbi. Ó ní kọ̀ọ̀kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Ẹni ẹ ti mọ̀ mí ti pẹ́ láti gbà tí àìsàn wèrè yẹn ṣe mí. Bẹ́ẹ̀ ni a ti tó gún ọdún. Bẹ́ẹ̀ ni. Ogún ọdún ẹ ṣeun ẹ̀dẹ̀ kó tọ́jú mi. Mọ́mì, mo fẹ́ bèèrè bóyá ẹ mọ ẹni yìí ni. Báwo lè léyìí ṣe jẹ́ sí? Bámiṣayé ọkọ mi ni.
ọkọ ẹ̀. bẹ́ẹ̀. ẹni tí mò ń wò yìí ọmọ kékeré ni ó kéré sí ẹ. rárá o mọ́mì ọkọ mi ni fọ́tò ilé ó ti pẹ́ gan nígbà tí àjíjọ wà ní èjì yìí láti ya fọ́tò ilé mo rí ní ojú ayé báyìí ló ṣe rí mo tún rí lójú oorun báyìí náà ló ṣe rí kò change rárá. ó rí lójú oorun pé kò dàgbà. bẹ́ẹ̀ni. ọmọ tó bá ṣe bó lè kọ. bẹ́ẹ̀ni. mo kọ fóònù nọ́mbà síbi tí bá ti rí màá tètè pè é màá jẹ́ gbà tó sáré kọ sí pẹ̀lẹ́. ẹ̀rọ fóònù nọ́mbà síbi. ó dà kò burú ó dàbọ̀ báyìí bá ti rí màá pè ẹ́ ó dàbọ̀ ó dàbọ̀. Mami, ẹ kúlẹ̀ mà. Yes ma. Kí ló dé? Ṣé kò sí nǹkan kan ṣá? Kò sí nǹkan kan. Ok, tí bá ṣe tán ṣá mo fẹ́ rìn o. Ó dà máa wọlé lọ, màá pẹ́ ẹ. Ayọ̀mídé, kí ló dé tó ṣe sọ gbogbo eléyìí fún mi láti jọ yìí? Èmi náà ò kọ́kọ́ kọ bí ara sí bẹ́yìn. Sí, alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀, mo rò pé normal thing ni. But ìgbà tó wá ṣẹlẹ̀ again, ni mo ti wá ń wò pé something is wrong somewhere. Nítorí ìgbà tí mọ́mì wà láyé gan-an tí mo wà ní company wọn, ọkàn mọ́mì máa ń balẹ̀ ní tí n bá lọ bid for contract. Ọkàn tèmi gan at rest ni, torí ó ti sure pé mo máa gba contract yẹn. But ẹnu ọjọ́ mẹ́ta yìí kò fẹ́ yé mi mọ́ o. Ok, ọkọ mi, mo mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ní pé gbogbo nǹkan tó dáa wọ́n fẹ́ àdúrà. Èyí tó dẹ̀ kò jẹ́ kí a tún náà àdúrà lòun náà fẹ́. Báwo ni o ṣe máa fi wí àká pé àǹfà náà kó wá bá wa ṣe àdúrà sí? Àdúrà ò save ni mú mi. Àdúrà báyìí òun ni mùsùlùmí ń lò láti fi kojú nǹkan tó bá fẹ́ bàjẹ́ láti má bàjẹ́. Àdúrà kan náà òun ni mùsùlùmí ń lò láti mú nǹkan tí bá ń da tẹ́lẹ̀ pé kó lè máa da síwájú àti síwájú sí. Torí bàbá ti fàdúrà lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ tó ń wò ní àṣẹ Ọlọ́run ni. Bàbá ti gbàdúrà gbogbo ohun tí ó ń rí bákan tí ò lọ déédéé tí ṣé òtò tí ọ̀nà ò lọ bó ti yọ lọ gbogbo ẹ̀ ni ó ṣe ṣe níwájú Ọlọ́run wà láàyè. Àfà ẹjọ́ ẹ ṣàbá mi gbàdúrà yìí dáadáa kí gbogbo ẹ máa lọ déédéé ìgbẹ́. Bá ṣe wá ṣe lọ tẹ̀yìn rẹ̀ àwẹ̀ wa jọ gbà ní báyìí ò ní da dé mi nìkan èmi náà ò ní da dáwọ àti ní da dọ́mọlékéwù nìkan àtẹ̀mí o àtàwọn ọmọlékéwù àtiwọ́ náà lájọ gbà wélé tèmi sì mọ̀ pé láṣẹ Ọlọ́run ọba gbogbo ohun tó dàrú pápátá lọ́lọ́run tó padà ìwọ fọkàn ara ẹ̀ balẹ̀ kò sí ohun tó le láyè tápá Ọlọ́run ọ̀ká Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ohun tá a bá ti fẹ́ ká máa tọrọ nù àdúrà ká sì máa fi sàárà kún tá a bá ti ń ṣe ni gbogbo èyí tó kù kékeré níwájú Ọlọ́run. Àfà tẹ bá ti rẹ́dì èmi náà ti rẹ́dì tó bá jẹ́ taláwẹ̀ tó bá jẹ́ torí sàárà I'm ready. Ó ti yá ike bíbí ọba gbẹ́ni ẹnìkan yẹn gbẹ́sẹ̀ fa ẹbí ọba ti lọ́ọ́yà ó ti yá náà nìyẹn ká ṣàdúrà ká sì fi sàárà àgbáǹdì Ọlọ́run ṣe yanu. Ẹ ṣé gan Àfà ẹ ṣé gan màá tún máa pè yín lórí fóònù. mo ìwọ fún kan balẹ̀ kò sí wàhálà o ti ní Ọlọ́run lẹ́yìn nǹkan kan ò ní sí ọmọ. ó ti fẹ̀yìn táwọn àfà aburú kan ò ní ṣẹlẹ̀ sí ọ lọ́lá àwọn táwa tara wọn jáde lọ́lá àtúránì tá a gbé dání lọ́lá àwọn àfà wa ń sẹ́yìn lọ́lá àwọn sí ìwà sáyìn lọ́lá àwọn táwọn láwa máa bá wa tó wà lọ ìwà láì ó ní mo pè Ọlọ́run wá ọba tó dá ilé ayé. má lè ti ń wá bí lẹ́yìn bá ti rí báyìí ìyá kàn sí i ti gbọ́ fọkàn ẹ̀ báyìí. Ó dàbọ̀.
Mo ń bọ̀ jẹ̀rẹ̀ mo fẹ́ sáré dọ́dọ̀ rẹ̀. Wá náà mo rántí ọ̀rọ̀ kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ torí sí mi mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́. Ṣé kò sí? Kí lorúkọ ọkọ ẹ̀ náà? Ayọ̀mídé ni mà. Ayọ̀mídé kí ni sọ ni? Ayọ̀mídé Balógun ló ń jẹ́. Balógun àbí Bámiṣayé ló fẹ́ wí? Màámi, Ayọ̀mídé Balógun ni ọkọ tèmi ń jẹ́. Ẹni tí mo rí ojú ọkọ ẹ̀ ó jọ tó jẹ́ wípé ṣùgbọ́n Bámiṣayé làwọn ń jẹ́ kò kí ń ṣe Balógun. Bámiṣayé ṣùgbọ́n wọ́n ti jọra wọn jù gbogbo nǹkan téèyàn fi ń jọyàn ló fi jọ pọ̀. Màámi, ṣé nítorí nǹkan tẹ́ ṣe wá pè mí padà nìyẹn? Ṣé kò tó torí mi kí nìyẹn ní ṣe nígbà tó ṣe pé mo pè ẹ́ lórí aago bó ń jáde lọ mo pè ẹ́ padà. Ẹ wò méjì lọ́lọ́run dáyàn. Ayọ̀mídé Balógun lórúkọ ọkọ tèmi. Wọ́n sọ̀rọ̀ òun nìkan ni ìyá àti bàbá ẹbí kò ní níwájú bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní lẹ́yìn so ọkàn lè jọra wọn lásán ni. Ó ti jọjú ti dúró ti gbogbo ẹ̀ ti gbogbo nǹkan téèyàn fi ń jọyàn. Ó dà kó búrò ọkọ mi má pẹ́ o. Ìyá pé ń pè mí ṣé nítorí nǹkan tẹ́ ṣe pè mí nìyẹn ẹ jẹ́ sáré lókè ń dé. Má pẹ́ o. Àdìbí àdìrẹ tó ń ṣẹlẹ̀ what will be mọ́ṣálí bí. Alihamdulilayi ẹ̀jẹ̀ wa di ọ̀pẹ wa ládé alihamdulilayi rabbil alamin. Orí ẹ̀yìn Ayọ̀mídé mi di ọ̀pẹ wa rè nítorí wípé abẹ́ Ọlọ́run sàn Ọlọ́run sì jẹ́ ajájú ọ̀nà kò fún wa ní gbódídí sàn ibi adojú àdúrà kọ́ tààrà bá ibẹ̀ náà lọ́lọ́. Ẹ̀yìn ìbéèrè mi rè fún ọ dákun ta ni ẹni náà tó fi bínú lẹ́kọ̀ọ́ lákàtà rẹ̀. Ṣé níbi iṣẹ́ àbí níbo? Ẹ̀yin ó lè jẹ́ níbi iṣẹ́ ó lè jẹ́ nulé kódà ó lè jẹ́ lójú ọ̀nà ó lè jẹ́ ará àbí ojúlùmọ̀ àbọ̀rẹ̀ gangan pàápàá. Ibi iṣẹ́ mi ò sáàkẹ́lẹ̀ kankan. Even ilé mi gateman tó ti bá mi ṣiṣẹ́ àti cook àwọn náà ló ṣì wà ń bẹ̀ látijọ́ ẹ̀. Then girlfriend ìta jọ ń go out níjà kan títí awádìí pé mò ń lé kúrò lẹ́yìn àkànní mi. Gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ mi èmi máa accommodate wọn ni. Dákun mo fẹ́ fi ọ́ lára balẹ̀ díẹ̀ kó rò ó délẹ̀ torí ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó fi bínú lẹ́kọ̀ọ́ lákàtà rẹ̀ òun ló fa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ bàbá sì rí wo Ọlọ́run má jẹ́ àríkò sí dáadáa ni. Àfáà náà mọ̀ láti kékeré mi anybody tó bá wá sí around mi mo máa ń kó wọn mọ́ra ni mi ò ń lẹ́nì kankan. Tí ìwọ náà bá wá mọ̀ mí dáadáa ọ mọ̀ pé èmi náà mú mú lòmú n tí n bá rí báyìí tọ́lọ́ ń bá gbé wá fún mi báyìí lè mí sọ síta àbí mo parọ́ gan fún wọn mo fi rò àmọ́ tó o bá rò ó tó o wá ríro náà ó ní bá a ti ṣe rè sórí a sọ àkànṣe àdúrà kan kalẹ̀ ọlọ́jọ́ mẹ́ta ni iná ilé ẹ̀ láti wá ṣàdúrà yìí sórí bí bàbá tí ń ṣàdúrà yìí lọ wà láì bí gbóná tó láàyè mo mọ̀ wípé ọlọ́run ọba tèmi ń pè kọjọ́ mẹ́ta ní tó kolẹ̀ ẹni ní ọyọ̀jú bẹ́ẹ̀ yóò fẹsẹ̀ ara yẹn wá sínú ilé ẹ̀fà ni mọ́ sọ bẹ́ẹ̀. Àfáà èmi ti rẹ́dì o tẹ́ bá ti rẹ́dì èmi ti rẹ́dì. Wọ́n jẹ ọmọ. Aleykum salam. Oúnjẹ tí àwọ̀ Ayọ̀mídé. Àfáà jẹ́ kèmí wá. Lọ́bù àgẹ́sẹ̀ wọlé àjọ jẹun ìsóòjé ọwà lọ́dọ̀ mi bó jẹ fọ́ mẹ́rẹ̀ ọkàn musa kiri nínú ẹ̀ kí ọba kìíní pàdé bí níkọ. Every second Friday of January. Lókè yogurt la ṣe wá rí sá. Alàgbà tàbí ṣe preparation bá ṣe máa gba bus àti pípé mi ò sì fẹ́ mí sí ìgbéyàwó lórí òkè. Ẹlẹ́mọ̀ bí ẹ̀yin àti evangelist ẹ̀kan láti ṣe súnmọ́ ẹ̀rọ ìdákẹ́ àwọn èdè náà ká má dùn. Lórí ọ̀rọ̀ tí arábìnrin mi bá wà síwájú sọ́mi òun náà lè ní pẹ̀lú wọn ti jọ ń sọ̀rọ̀ nípa ìlànà tó ló di dandan ká lọ sí inú ìrìn àjò àdúrà yẹn Ọlọ́run á dẹ̀ràn wá lọ́wọ́ lórí ẹ̀. Àmì Jésù gẹ́gẹ́ ẹjọ́ ẹ fi láyè. Ẹ káàbọ̀ ẹ̀yẹ wa káàbọ̀ sí. Ẹ ra o ẹ kú jẹ́ mẹ́ta o bó jẹ wá ní. Ẹ̀gbọ́n mi tí mo bá yín sọ̀rọ̀
àwọn ni mo ní kí n wá káwa rò ó èmi àti wọn nìkan náà ni bàbá wa àti ìyá wa bí. Arábìnrin kí ló dé tí ẹ ń wá nǹkan tí ò sọ yìí. Ọkọ yìí tẹ́ ń sọ yìí ó ti kú tipẹ́. ṣe tún ń gbọ́ ariwo ọkọ mi ò tí kú ọkọ mi ò tí kú ìnáwó pariwo láti jọ yìí ọkọ tó ti kú tipẹ́tipẹ́. Kí ni àrídájú pé ọkọ yín kú? olùṣọ́ ọkọ mi ò tí kú sẹ́ẹ̀sì mo rí ọkọ mi sọ fún mi nínú ojú oorun ó dábẹ́rẹ́ ìlú tòun wà ṣùgbọ́n mo dẹ̀ ti rí lójú ayé náà mo gbórúkọ ẹ̀ ṣùgbọ́n kò dá mi lóhùn ìgbẹ̀yìn gbọ́ngàn ni kò ti yé mi ṣùgbọ́n ọkọ mi ò tí kú ọkọ mi ṣì wà láyé. A ní iṣẹ́ òru ní alẹ́ tí wọ́n bá lè jọ̀wọ́ ara wọn láti bá wa ṣe iṣẹ́ òru ká fi àdúrà jagun. Mo mọ̀ wípé Ọlọ́run SBJ Ọ̀ṣọ́fà Ọlọ́run Ẹ̀kúnọlá Davis àdúrà wọn á jẹ́ ìtẹ́wọ́gbà. Olúwa bẹ́ẹ̀ ni. bó bá rí bá ṣe fẹ́ kó rí Ọlọ́run wà ọba tó dá ilé ayé òun ní bẹ̀rẹ̀ àǹtí ẹ̀ ká sọ. mọ́mí kọ́ wọ́n ti jáde. wọ́n sáré lọ sọ́jà. wọ́n nìkan wá fílẹ̀ sí ṣọ́. ẹ nà èmi nìkan mo wà ń bà. kọ́lọ̀ ń jẹ́ kówó pé o. kí lè mí ni òun ni kọ́lọ̀ ń jẹ́ kówó pé àǹtí mi ẹ ṣọ́ra yín o ẹjọ́ ń tọrọ Ọlọ́run ẹ má lọ jẹ́ kí mọ́mí gbọ́ nǹkan tẹ́ sọ yìí o ẹ má lọ sọ mí lẹ́nu. àbí kí wọ́n gan má sọ̀rọ̀ ẹ lẹ́nu. ẹ̀yin lẹ́ mọ̀ Ọlọ́run ló tì yín wá ẹ ti understand ẹjọ́ ń tọrọ Ọlọ́run ẹ bá mi dúró sí ṣọ́ọ̀bù ẹ má lọ sẹ́nu ẹ̀ ṣẹ́bẹ́ẹ̀ ti jáde ṣẹ́ mi wà ebi ń pa fúrúùsì mi náà ẹjọ́ ń tọrọ ẹ bá mi dúró sí ṣọ́ọ̀bù mo fẹ́ sáré jẹun nínú ilé. o fẹ́ fi mí sílẹ̀ bí ìbáyìí lọ jẹun nínú ilé. wọlé kó gbóúnjẹ jáde ká jojú oúnjẹ jọ. irọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ la máa ṣe tí n bá ti jẹ tọ̀dọ̀ mi tán màá bá yín bu tiyín wá. wà kí ló fẹ́ lọ jẹ náà. àṣàrò ni. ìwọ ló ṣe ni àbí mọ́mí. trust èmi mo ṣe mo sọ fún mi pé mọ́mí ò sí lẹ́sẹ̀. wọ́n máa lójú. ọba tó dá ilé ayé òun ní bẹ̀rẹ̀ àtòpin àti bí àti rẹ̀ tó ṣẹlẹ̀ what will be will surely be. lẹ́hùn ṣáájé wa ó jàre ṣáájé wa. ó pẹ́ yín díẹ̀. mo yà lọ́dọ̀ ìyá àbèjì ni ta ló mú wèé síbi fọ́tò tó wà nú ẹ̀dà. fọ́tò àmọ́ mo fọ́tò. ata ló wá mú wèé síbi ibẹ̀ yẹn mo fi sí. mi ò mọ̀ bóyá fi fọ́tò síbẹ̀ mi ì débẹ̀ ibi lèmi náà ti bá wèé nígbà tí mo débì. àbí pé mi síre wá síbí yìí ni. mi ò mọ̀ bóyá mú fọ́tò àmọ́ wọ́n wá ọ̀dẹ̀ ti béèrè yín ọ̀dẹ̀ ti lọ. pèmí síre ti mú fọ́tò pèmí síre ti mú fọ́tò yìí o. ìgbà tó wà ẹ̀ mo ní kó drone shop kò pẹ́ tèmi jẹun nílé ó wá bá mi nílé ó wá sọ fún mi pé àwọn ti fẹ́ máa lọ pé àwọn fẹ́ débi kan. ó parí òun ló máa mú kò sẹ́ni tó máa mú nígbà tí ò ń ṣe wọ̀ lóhùn. mami fọ́tò ta ni. lọ kọ́tọ̀kọ́tọ̀ ẹ sọ́hún jáde a béèrè ìbéèrè àgọ̀ lọ́wọ́ mi fọ́tò tàwa ni àfi ẹ sínú ṣọ́ọ̀bù nǹkan nù oúnjẹ nìkan ló mọ̀ tún fún lọ́rùn. ṣe máa fi mí sí ṣọ́ọ̀bù mi nílé jẹun ni. nǹkan ṣí ẹ ni bó bá jẹ́ nǹkan tó ṣe kinní náà ni bójú. ṣé bí fọ́tò lásán ni. nígbà tó jẹ́ fọ́tò ṣé fọ́tò lásán ni. lọ́kọ́ rẹ kó wọ́n dùn mí jáde. torí fọ́tò rẹ̀ kọ́ra mímí bá. lọ́kọ́ rẹ kó jáde. àti rẹ̀ tó ṣẹlẹ̀ what will be will surely be. àkọsílẹ̀ kò lè tàsé tá a bá ń sunkún ọmọ rẹ̀ ìfẹ́ ń pa ní ìfẹ́. kò lè possible Ayọ̀mídé tèmi ò ń ṣe nǹkan ọ̀dọ̀tí Ayọ̀mídé mi ò lè fẹ́ràn yín àgbàlagbà nìyí. mi kì í ṣàgbàlagbà nǹkan tó ṣẹlẹ̀ sí mi ló jẹ́ kí ojú mi bú báyìí ọlọ́kọ mi ni mo rí sẹ́ẹ̀ ọkọ mi ò tí kú. alàgbà ẹ gbà mí àbí irú kí ni gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ àbí àkúdà yà ní bá mi ṣayé ni. bóyá bá mi ṣayé tí wọ́n ń pè láyọ̀mídé
bóyá ó ti kú. Ayọ̀mídé tèmi ò kú. Ayọ̀mídé mi ò kú. Mo mọ bàbá ẹ̀ kódà mo tún mọ̀ yẹ. ọ̀rọ̀ yìí náà wàá fẹ́ yé mi mọ́ o torí bẹ́ẹ̀ ṣe ń gbé ń bí tẹ̀ ń gbà ń bì yìí bóyá Bámiṣayé náà ni ó sọ̀rọ̀ ẹ̀ di Ayọ̀mídé ni o bóyá Ayọ̀mídé ló pèrè ní Bámiṣayé ni o arábìnrin jọ ṣé o lè mú wa dé ọ̀dọ̀ ọkọ ẹ̀. máa mú yín débẹ̀ alẹ́bàá máa mú yín débẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni ẹ jẹ́ àlọ́ wò. jọ má bínú báwo la ṣe lè lera lọ́la. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah, 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ pẹ̀lẹ́. Ẹ káàsán o. Ẹ dákun ta ni àlejò tí ó wà láàrin wa yín. Àfẹ́ mi ò kí ń ṣàlejò. Mo mọ̀ pé ìwòye ṣàlejò mo mọ̀ pé ṣàlejò. Alàgbà yìí ni mò ń wò pé àlejò ni wọ́n láàrin àbí. èmi ò kí ń ṣàlejò àlejò ni. Torí ìgbà tí a wà nínú àdúrà Ọlọ́run fi hàn mí pé àdúrà wa ti gbà nípa bẹ́ẹ̀ àpẹẹrẹ gbígbàdúrà wa lẹ́yìn tẹ́ wọlé yìí. ẹ kú iṣẹ́ Olúwa àfà. ọ̀rọ̀ tí mò ń gbọ́ lẹ́nu yìí ó jẹ́ kí n mọ̀ wípé ẹ mọ̀ nǹkan tẹ́ ń sọ ẹ̀mí Ọlọ́run sì wà lára yín. ọ̀dà náà ta ni Ayọ̀mídé tí ó bínú sí tó wá fìbínú lé jáde nínú yín. àwọn ni. orúkọ ọkọ mi ò kí ń ṣe Ayọ̀mídé Bámiṣayé lórúkọ ọkọ mi. jọ̀mọ́ ẹ gbọ́ lọ́n tóbi. ẹ dákun ẹ gbọ́ lọ́n tóbi fa. ẹ rí ẹ ń gbà tí à ń gbàdúà lọ ní kíkankíkan ẹnlẹ̀mí Ọlọ́run ti ń jí ó yé mi wípé àdúà tá a jókòó fún Ayọ̀mídé àdúà náà ti gbà báyìí. alihamudulilayi alihamudulilayi rabbil alamin alihamudulilayi rabbil alamin. ẹ dákun bí wọn bá ní ṣàṣìṣe ojú tèmi ń wò lórí ìdúró yìí ó dàbí pé mo ti rí ojú yìí rí o ó dàbí pé mo ti rójú yìí rí. ìbéèrè mi yìí ó lè ṣe bí ẹ ń rí bákan bákan ẹ dákun ẹ gbà mí bẹ́ẹ̀ ti rí mi nífa. ìyá wa tó dúró yìí ó dàbí wípé ẹ ti fìgbà kan ṣe gángangan bí ìgbà tí èèyàn yí lórí bí ìgbà tọpọlọ èèyàn ti lọ́rí ẹ má bínú o ẹ ṣe bẹ́ẹ̀ ni. lóòótọ́ lọ̀rọ̀ tẹ́ sọ àwọn náà ni ara wọn ṣe ìyá láìpẹ́ yìí. tóbi fọlọ́hún tóbi fọlọ́hún. abẹ́ẹ̀ rí nǹkan jẹ̀mọ́ ìgbà míì ayé ọ̀wà kò ní sọ̀rọ̀ ìgbà míì ṣeré ọ̀rọ̀ wà á wà tí ò ní sáyè àmọ́ níbi tá a wá jókòó yìí lọ́jọ́ tèmi mo rò pé àyè ń bẹ bẹ́ẹ̀ lọ̀rọ̀ sì wà. Allahu Akbar Allahu Akbar. Ìyá wa ẹ dákun nígbà kan rí ó dàbí wípé àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ tó ṣókùnkùn sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó wọ̀nyí yàtọ̀ sí èmi àti ìyá wa tó dolóògbé nìkan la mọ̀ ń pa. ẹ wò ọ̀rọ̀ yín yé mi àmọ́ ẹ̀yin ni kẹ́ ẹ fọkàn ara yín balẹ̀ fa ẹ ṣe rí kò sí náà
kò wọ́pọ̀ nú ọkùnrin tó jẹ́ wípé irú nǹkan bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí kíyàwó má gbọ́pá kó má gbọ́pọ̀ láàrin ọdún 10. bó ń tọ̀hún náà bá dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ àwọn ẹbí ó máa ní kó dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ àmọ́ ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀. ó kúkú yé mi nǹkan tẹ́ sọ kò kí ṣe pé èmi náà fira mi lọ́kàn balẹ̀ mi ní kó má fẹ́ yàwó ó lè fẹ́ yàwó sílé tàbí kó fẹ́ síta ṣùgbọ́n bó ṣe wá fi mi nìkan lẹ́sìn nílé bí ìgbà tí èèyàn bá tún yàn sí òwò ni. ó yé mi àdúrà náà la máa gbà ẹsẹ̀ wọn tí wọ́n jáde ńlé wọn padà wá tọkàn wọn bá rọ̀ ẹ wo eléyìí tí mo fẹ́ ṣe rè bóyá kẹ́ ẹ lọ wá ọmọ kan tẹ́ gbà bí ìgbà téèyàn ń gbọmọ tọ́ bẹ́ẹ̀ bá ṣèwọ̀n tẹ́ ń gbọmọ nìtọ́ ni ó ṣeé ṣe kọ́lọ́hún ó ti bẹ̀ kọ́dẹ́yìn náà lóhùn kọ́lé ayọ̀ sọnù yín ẹ gbọ́ ẹnì ní kẹ́ ẹ ṣe. kò sí wàhálà fà máa tẹ̀lé àmọ̀ràn yín bó jẹ́ kí n lọ sí orphanage home ni máa lọ adopt ọmọ níbi bẹ́ẹ̀ kó ṣàtì ẹ̀ máa lórúkọ ọmọ kan fi pè mí náà. ẹ ṣe bẹ́ẹ̀ àwa náà ò ní dákẹ́ àdúrà ṣẹ gbọ́ ẹ kárí láyé ẹ ṣeun mo rí yín ná ẹ pẹ̀lẹ́ ẹ kílé o ẹ kílé. ọmọ mi. What will be will surely be. Àkọsílẹ̀ kò lè tàsé. Tá bá ń sunkún a máa ríran. Ìfẹ́ ń pa ni. Ìfẹ́ ńlá ni. Ìfẹ́ lè ṣe ohun tí a kò lérò. Ìfẹ́ òtítọ́. Ìdàkúdà bẹ́ẹ̀dá ò bá gbà kádàrá ẹ̀dá ò gbà kódòrò. Àti bí àtìrẹ tó ń ṣẹlẹ̀ what will be must surely be. ẹ wo gẹ́gẹ́ bí nǹkan tí à ń sọ bọ̀ ẹ jọ ń torí Ọlọ́run ọba ojú ló ń rojú ṣàánú o tí o bá ń ṣe pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ táànù yín ṣe mí òun ló jẹ́ kí n lọ gba ọmọ lọ́wọ́ wèrè o torí pé mo fẹ́ kínú yín ó dùn mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ bí mi ṣé wàá rí tẹ́ bá ṣe ń tọ́jú ọmọ yẹn tẹ́ ń fi tọkàntọkàn tẹ́ ń tọ́jú ẹ̀ tẹ́ ń fi inú kan tẹ́ ń tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ yín tẹ́ wá ń gbàdúrà mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run àtẹ́yìn náà lò Ọlọ́run ò ní yà yín lágàn torí pé èmi mọ̀ pé kò séèyàn kankan tọ́lọ́run dá lágàn o àfàfọwọ́fà àti tásìkò ẹ̀dá ọba tí ètò lágbára Ọlọ́run pẹ̀lú ọmọ tó wà lọ́wọ́ yín yìí Ọlọ́run jẹ́ kọ́nà tí yín náà ṣe ọlẹ́ ayò sọnù. àfẹ́ ẹ ṣe gan ẹ̀yin mo kúkú rí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá kí n ṣe ọpẹ́lọpẹ́ sí yín báyìí bó ni bá gbé gbà ẹ ṣe gidi gan ẹ má wọrí màá tọ́jú ẹbí pé mi gangan ni mo fi inú ara mi bí. Ọlọ́run ló lọ́pẹ́ Ọlọ́run ló lọ́pẹ́ ṣẹgbẹ́ ẹ wá jẹ́ kí àdéhùn wa kó rí bá ṣe sọ o tójú bá yẹjú ohun ò máa yẹ o ẹ má jẹ́ kẹ́ni kankan mọ̀ yàtọ̀ sí èmi àti yín nìkan o ẹ ti gbọ́ mo rí iná. Àti bí àtìrẹ tó ń ṣẹlẹ̀ what will be must surely be. ṣé pé mo ti lóyún rí ṣé pé mo bímọ sáyé yìí nǹkan tẹ̀dẹ̀ wá ṣe òun máa dà ẹ wá gbọ́mọ mi àfà ẹ̀dẹ̀ pera yín lẹ́yìn Ọlọ́run. ẹ wo kìí ṣèmi náà ẹ jẹ́ àgbà pé kírú ọjọ́ òní yìí lè wáyé lọ́lọ́run fi rú èrò bẹ́ẹ̀ ló fi sí mi lọ́kàn torí wípé gbogbo àáfàá láyé yìí wọn èé ṣe ní àbùkù bẹ́ẹ̀ ni wọn èé ṣe ní tí ọ̀dà àmọ́ ohun tó wá lè mú mi tí mo fi ṣe rú ẹ̀ pé à ń gbọmọ lọ́wọ́ alámọ̀dí wá gbé fẹ́lòmíì kan máa wò ẹjẹ́ àgbà pé Ọlọ́run Olódùmarè bó lálá rẹ̀ ṣe tóbi tóní bó ti fẹ́ orí ni ẹjẹ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ayọ̀mídé ńgbà tí ìyá kú òun sunkún pé tọ̀ ò ní ìyá láyé mọ́ àmọ́ ńgbà tó lóun ó gbé bí tí ń ṣe rẹ̀ bí ó gbédé ńgbà tó lóun ó gbá jùlọ rẹ̀ tí yóò hàn gbogbo wa bí n bá ń sọ fún ọ lónìí pé ìyá tó bí ọ tó dẹ̀jẹ̀ lé ọ lórí gangan tẹ́lẹ̀ ìbò ń pè ní biological mother
òun ló dúró yìí ìyá rẹ̀ rè. bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ta nìyí ṣé wọn ló ń béèrè ni. What can I do for you in front of my house? Bámiṣayé ṣé orúkọ ẹ nìyẹn. orí ẹ òpè sọ́ni ìta ni. lé má dùn máa kúrò bíi náà. ọ̀gá normal person jẹ́ ìwé ìwà yìí. kí ló bí ìbàdí normal person téèyàn bá kọ̀ tẹ̀ ń wá mi bọ̀ tó bá ríru ilé níwájú ilé mi sí yìí. gbajúmọ̀ wèrè ńlá àdúgbò kò lè ṣe yín kankan bó ṣe wà yóò lọ tiẹ̀ pírí lórí jí lórí bó ìwà yìí. I don't even feel safe in my own house. Tí bá padà tí bá rí Maduma níbí lé lọ náà. ọ̀gá mi ti gbọ́ pírí lórí jí. ojú yìí mo ti rójú yìí náà rí lẹ́ẹ̀kan tí ó dàbí pé mo wá lé wọn kúrò nílé mi. Mọ́mi. bó bá rí bá ṣe fẹ́ kó rí àwọn onímọ̀ pé ọlọ́run wà ọba tó dá ilé ayé òun ní ìbẹ̀rẹ̀ àtòpin àti bí ó ti rí. sórí àyìn tó dé yìí àwẹ̀ ikú àwẹ̀ ẹjọ́ agbára mà ní. sórí ọ̀tá ilé ọ̀tá òde àtàwọn ọ̀tá èyí tí ń bẹ lẹ́ẹ̀kú wọn ò ní rémi èèyàn dààmú. bí mo bá fi ọ níṣu lọ́kà táwọn bàbá àtìyá rẹ bá gbọ́ pé jagunjagun lọ fẹ́ tìlù ti fọ́n ni wọ́n fi gbà mí wọ́n máa kí mi káàbọ̀. pánú rẹ mọ́. kí ni tó lé nu kémi náà fẹ́. o ò ní fẹ́ mọ yìí o àfi tó bá fẹ́ lẹ́yìn mi. èmi lọ́kọ ọmọbìnrin kò sì lóye tí ọjẹ́ ṣé lóye tá à ń sọ pa rẹ̀ yìí èmi ọjẹ́ mo ti mọ́yè yìí jẹ ìwé náà. ìrẹ́ àbọ̀bọ̀ rẹ láti máa wò nà. ẹ̀yin ò ṣe dúró. ẹni rírí ò jẹ́ ní mímú ẹni tá a sì mọ̀ rí kò jẹ́ ní rírí. ọ̀rọ̀ rẹ ò yé mi o. bẹ́ẹ̀ nìkan bá ní mọ́fì ọmọ òun mo ṣe fẹ́ wọ́n bẹ̀ lu ẹ̀. gbogbo ti báwò. lágbára wọn ò nílẹ̀ pẹ̀lú àṣẹ àwọn baba ńlá bàbá mi n ò fẹ́ kó o sí lómìnira mọ́ o. sọ̀rọ̀ ló dayọ̀ ojú rí tó sọ̀rọ̀ rẹ̀ dayọ̀ ó ti yege. wọ́n dojú oró sílẹ̀ ìwò ní jẹ́sẹ̀ yóò tó lé omi èmi fúnra mi ni wọ́n pọ̀ mi òkè rútòdò ńlẹ̀ yìí bẹ́ẹ̀ ni mo sọ. tọ́lọ́bà tó gbé lọ́wọ́ wò ní fín bẹ́ẹ̀ ni ò ní dà. àṣàkẹ́. ó wá di ẹlẹ́yẹkẹtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ mo bá tún kápó mo ká dà mo kọta wẹ́wẹ́ mo kó dànù gbọ́n mo fẹ́.